ń lọ ilé tó ń lọ orílẹ̀-èdè iṣẹ́ orílẹ̀-èdè wa lóòótọ́ ilé tó ń lọ ìyàtọ̀ ọmọ Yorùbá ń jẹ ìlú tó gẹ́ ilé tó ń lọ a lè rìn gẹ́gẹ́ bí ọmọ onílùú mọ́ lórílẹ̀ bàbá wa ilé tó ń lọ ẹ wo àrà tó ń fi wá dá lórílẹ̀-èdè bàbá wa lórílẹ̀ bàbá wa ilé tó ń lọ wọn bí ọmọ Yorùbá kan wọn bí any group or associations of Yorùbás kó lọ máa dá fatafata ní Kaduna ní Kano ní Safara ní Jigawa ní Sokoto tàbí kí gómìnà wọn sọ̀rọ̀ kan ní gómìnà sọ̀rọ̀ ọ̀dọ̀ wa náà ló ti ṣẹlẹ̀ ilé tó lọ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Kárọ̀nù sẹ́yìn láti 1960 tí wọ́n ti gba independent àṣeyọrí wo ní Nàìjíríà ṣe torí wípé ìmọ̀ àwọn tó kó papọ̀ ńbẹ̀ kò ṣọ̀kan ó tó àkókò fún wa láti lọ ẹjẹ́ pín orílẹ̀-èdè yìí mo tún pariwo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ dìde àwọn tó ń pa yín ò tí ì sinmi. àbí kí n sọ wípé àwọn tó pa ọmọ Yorùbá wọn ò tí ì sinmi wọ́n dẹ̀ ti sọ fún wa pé orílẹ̀-èdè màmá tẹnumọ́ lójoojúmọ́ pé orílẹ̀-èdè yìí it belong to them. wọ́n ní àwọn làwọn ní 75 landmark àwa tó kù àwa yálégbé lọ́wọ́ wọn ní orí ilẹ̀ bàbá wa à ń gbégbé ayé ẹrú àní àdẹ́kùnrin wa ní ọmọ Nàìjíríà mo béèrè kan lánàá tí mi ò tí ì rẹ́ni tó lè dá mi lóhùn mo ní what is the meaning of true federalism pínre láàrin ìka ògbẹ́dọ̀dọ̀ kan níbi ilé ọlọ́lọ́mí ọmọ ọlọ́fà mọ́jọ olókìníkan ló kọ́ àbàmí ṣé Nàìjíríà pínre nínú ọ́díò tí mo fẹ́ play ẹ̀ máa gbọ́ tẹ́ máa fi mọ̀ pé lóòótọ́ àti lódodo nǹkan ti ṣe wá we did not belong to this country the solution to the problem of Yorùbá ní kí Yorùbá padà sórí wọn. ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá olóko ńlá tó ń bá yín sùn ò tí ì padà ẹ ti relax nínú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ta ni ikú kàn ẹ fún wa ní gift lórí TikTok yóò dára fún yín nínú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ta ni ikú kàn ṣé ẹ rò pé wọ́n ti padà ni nínú ìlú ní ilẹ̀ Yorùbá ta ni àtáàkì kàn wọ́n àti padà wọ́n gbáradì wọ́n múra tán it is a crime fún ọmọ Yorùbá to hold AK-47 but it is not a crime for the Fulani man to hold AK-47 láti lè fi pa ọmọ Yorùbá ẹ wádìí ẹ gbọ́ nínú ọdíò yẹn ẹni tí mo bá sọ̀rọ̀ was one of the officer lẹ́kìtì mi báyìí tó ló ti sún òun mi ò ní gbórúkọ ẹ̀ síta mi ò ní dárúkọ ẹ̀ department tó ti ṣiṣẹ́ gan ṣùgbọ́n ó wà lára àwọn joint team tó máa ń yàn káàkiri ẹ̀ tó máa ní army tó máa lọ́lọ́pàá tó máa ní civil defence tó máa ní end gbogbo àwọn tó ṣàǹgbé bọ́tà kó wọ́n papọ̀ sọ́nà kan that is why lèmi ń pariwo if Yorùbá want to have peace tí Yorùbá bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ bàbá wa we don't want Nigeria police we don't want Nigeria army irinṣẹ́ Boko Haram ni wọ́n irinṣẹ́ Meyeti Allah ni wọ́n irinṣẹ́ federal government killer if I talking if I say about tí n bá sọ̀rọ̀ nípa federal government I say federal government kí ẹ rò pé gbogbo tó lọ́bẹ̀ ní Tinubu mọ̀ ni federal government mean Fulani Hausa government they are the owner of Nigeria we did not belong to aya orúkọ yẹn lóní orúkọ yẹn dẹ̀ kó gbogbo ẹ̀ràn Yorùbá we have a good name that we abandon we have a good origin wa tó sun adùn tó sun oyin tá à ń lá ṣúgà tá à ń ṣe yọ̀tọ̀mì tí ọmọ máa jáde tá a máa ṣẹlẹ̀ ti iṣẹ́ ẹja padà mẹ́ we did not belong to Nigeria ẹja pé o torí n tó tún bọ̀ yìí ó lágbára o àwọn wòlíì yín kàríkàṣọ́ọ̀bù ò ní rí o àwọn wòlíì yín Sunday Igboho ra mọ́tò fún mi ò ní rí o àwọn wòlíì yín Koiki bá mi fá wá 65 million naira ò ní rí o àwọn wòlíì fẹ́ẹ̀kì tán pìrìdìtì tí wọ́n rí ṣẹ́ṣẹ́ mọ́ tó jẹ́ pé bọ́ọ̀lù lókù tán pìrìdìtì àwọn wòlíì onígbẹ́rẹ́ wọn ò ní rí o ẹni lójú olóbojú rí ni o ẹ flashback ohun gbogbo tí ọmọ Adéyẹmọ sọ ó wá sí ìmúṣẹ o ẹ jẹ́ wake up lójú oorun the Yoruba youth we did not belong to Nigeria don't see yourself as a Nigeria
tí ó bá ṣe ríra àṣẹ Nàìjíríà àti rògbòlò ó máa lágbára. Nàìjíríà ní ipò lè wá jà ẹgbẹ́ àbẹ́ ìdáhùn. Nàìjíríà ní ipò lè wá jà títún polóko kó wá mú. Nàìjíríà ní sọ ní dìdàkudà títún fọlọ́pàá mú nìyẹn tí ń pa ní. Àìmọye innocent people tẹ́tí fi exchange àwọn ọmọ Fúlàní nínú cell. Àìmọye innocent di Yorùbás tẹ́tí fi exchange àwọn ọ̀daràn Fúlàní nínú cell. In Fúlàní láti rí repentant Boko Haram tó jẹ́ pé immediately ní láì wo ọ̀tún láì wo òsì wọ́n kó wọn lọ sínú sójà wọ́n kó wọn lọ sínú army wọ́n kó wọn lọ sínú ọlọ́pàá. Mọ̀ pé problem ló máa jẹ́ fún ìran Yorùbá. We did not belong to this country. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká pariwo lé àwọn ọba yìí lórí, ká pariwo lé all the political leaders lórí, ká pariwo lé àwọn gómìnà lórí, ká pariwo lé àwọn ìyá wa lórí wípé à ń padà lọlé. We did not belong to this country called Nigeria. Ẹ̀yin tẹ́ pé wà láláṣẹ jù lánàá ojú gbogbo wa ti ń jà. Ẹ̀yin tẹ́ pé wà pé àwọn kan ló lò wọ́n fẹ́ dàlúrú ni ojú wa ti ń jà àti mẹni tó fẹ́ dàlúrú báyìí. Ẹ má dàbọ̀ lóyún irọ́ náà pa orúkọ náà wá àti mẹni tó worúkọ àti mẹni tó parọ́. Ṣé ọ̀rọ̀ Sunday Igboho tí ò kàwé? Àti mẹni tó kàwé. Bí Sunday Igboho bá kàwé ó kọ́gbọ́n orí. Bí Sunday Igboho bá kàwé ó lójú inú. Ó ní àgbékalẹ̀. Bí ọmọ Adéyẹmọ ò bá kàwé ohun tó sọ lánàá ó ṣẹlẹ̀ ní. Pé àwọn ará bíbá yìí dẹkùdé wá ni. Wọ́n fẹ́ kí ìran Yorùbá kó sínú ìdẹkùn wọn ni. Kọ́dẹ̀ fún wa gbẹ. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn, wọ́n ń pa ọmọdé, wọ́n ń pa àgbà ní ilẹ̀ Yorùbá. Wọ́n kó àwọn àmì wá sí Èkìtì. Àni mo máa mú gbọ́dọ̀ káàkiri pé ológun ti take over Èkìtì o. Mo rìn káàkiri lánàá níjẹta. Nigeria know how to make drama. Nigeria know how to do abracadabra. Gbogbo ẹ̀ lórí irọ́ ni ọmọ Yorùbá ilé tó lọ. Ọmọ Yorùbá àkókò rẹ̀ láti ní ọwọ́ ara wa to claim our right back. Ẹ̀tọ́ tó gbà lọ́wọ́ àwọn bàbá wa àkókò rẹ̀ láti gbà padà pé we are no more have interest in Nigeria. Bàbá Bọ́lá Ahmed Tinubu, the Jagaba, the Aṣíwájú of Lagos, we don't have interest in Nigeria anymore. Bàbá mi Professor Bọ́lájí Akínyẹmí, you are one of the leaders in Yoruba land. Bàbá General Alani Akinrin-Ade, bàbá mi Olúfàlàyé, Chief Olúfàlàyé, Àkúrẹ́ alómi méjèèjì àpè méjèèjì lálà. We don't have interest in Nigeria anymore. We are tired for this country called Nigeria. We are going. Ẹ̀yin bàbá mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹ, àtẹ̀yìn àwọn àgbààgbà kọ̀ọ̀kan tí ẹ mọ́ra yín. Tẹ́yìn náà mọ̀ wípé ara olóko ara olódìyẹ ẹ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé àkókò rẹ̀ láti pín orílẹ̀-èdè. Kó ní kálukú kó kẹ́kọ̀ọ́ ẹ̀dání. Kó ní kálukú kó jórúkọ bàbá ẹ̀. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ mú àìbìkítà kúrò. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún ìran Yorùbá. We are going. À ń lọ. Ilé tó lọ. Orílẹ̀-èdè yìí ṣe orílẹ̀-èdè wa lóòótọ́. Ilé tó lọ. Ìyàtọ̀ ọmọ Yorùbá ń jẹ ìlú tó gẹ́ ilé tó lọ. A lè rìn gẹ́gẹ́ bí ọmọ onílùú mọ́ lórílẹ̀ bàbá wa ilé tó lọ. Ẹ wo àrà tó ń fi wá dá lórílẹ̀-èdè bàbá wa lórí ilẹ̀ bàbá wa ilé tó lọ. Wọ́n bí ọmọ Yorùbá kan wọ́n bí any group or associations of Yorùbás kó lọ máa dá fatafata ní Kaduna ní Kano ní Safara ní Jigawa ní Sokoto tàbí kí gómìnà wọn sọ̀rọ̀ kan ní gbẹ́ni sọ̀rùn. Ọ̀tọ̀ wa náà ló ti ṣẹlẹ̀ ilé tó lọ. Àwọn bàbá wa ti ṣe rí. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé orílẹ̀-èdè wa a lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọmọ Yorùbá ilé tó lọ. This is not a country. Ṣé ìjẹun ni àbí ìjẹun ni mo pariwo? A bag of rice 72,000. Ó ló ti lé ní 80,000. Who behind of it? Ṣé ìgbé ayé tá a fẹ́ máa gbé nìyẹn? Ìgbé ayé kéènìyàn ó lọ́kọ́lé kó máa fọwọ́ kómi ọmọ Yorùbá ilé tó lọ. Ẹ jẹ́ kí gbogbo wọn pariwo lé àwọn ọba ilẹ̀ Yorùbá lórí pé àṣẹ Nàìjíríà mọ́. Ẹ jẹ́ kí gbogbo wọn pariwo lé àwọn gómìnà wa lórí
We did not have interest in Nigeria anymore. Ẹ jẹ́ kí gbogbo the Yoruba political leaders. Bí a máa lọ máa bá wọn létà máa bàbọ̀ síta níta a máa kọrin àrò. Ṣé tí wọ́n wí pé a ò ṣe mọ́ o lórí táǹkọ̀. We did not have interest in this country. This is not a country. This is a kangaroo. This is a fraud. Tán kidnap wa bó ṣe wù wọ́n. That we did not have power. Tẹ́lẹ̀ rẹ̀ ń dá àwọn olórí wa useless. We did not have power anymore. Wọ́n ti gbé ìbẹ̀rù sí ọkàn àwọn political leader Yorùbá pátá wọn lè sọ̀rọ̀. Wọ́n kàn lọ bẹ̀ ní as a figure eight bá ń kága bá wọn rìn kan pọ̀. Wọ́n lẹ́nu ọ̀rọ̀. Àwọn ọba wa di ojó torí brown envelope torí ipa abẹ́gun mọ́tò ẹ̀mí ọmọ Yorùbá dẹ̀ ń bọ́ dànù. Allow us to take over our land. Ẹ pín Nàìjíríà. Ọmọ Akin yín ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Akin. Aṣọ òjò tẹ́ ẹ gbé wọ̀ all the Yoruba leaders ẹ bọ́lẹ̀ ẹ kúrò bẹ́ẹ̀ torí pé ó ti sú àwa. Èyí tó pa ọmọ Yorùbá ó tó gẹ́. Lálẹ́ àná ó yẹ kí n lọ bì kan. Ọ̀dọ́ tí ń bá lọ kò sí ní tó máa ṣẹlẹ̀. Àwọn tó sọ pé ẹjọ́ ẹ má lọ ẹjọ́ ẹ má lọ. Kólúwa ẹ̀ kó mẹ́nu ayé kúrò ló jẹ́ ń dúró. Tẹ́lẹ̀ nínú táàmì yẹn la máa ń rìn. Ọmọ Yorùbá ò lè ṣe bó ṣe wù ú lórí ilẹ̀ bàbá wọn. Ọ́díò tí mo fẹ́ play. Ẹ wá wò pé bóyá lóòótọ́ àti lódodo. Ǹjẹ́ ó tẹ́ àkókò láti kí Yorùbá kó pín ká yapa kúrò nínú Nàìjíríà. Ṣé ó tó àkókò tó lè mú ìran Yorùbá sọ wípé a ò ṣe mọ́. Wọ́n gbá wa lójú. Wọ́n fi hàn wá pé kí lẹ fẹ́ ṣe. Wọ́n rẹ́ wa jẹ. Wọ́n dẹ̀ fi hàn wá. Wọ́n yàn wá jẹ. Wọ́n fi hàn wá pé kí lẹ fẹ́ ṣe. Nígbà tó ti kó ìbẹ̀rù àti bójó bá àwọn olórí wa àtàwọn ọba wa ni. And again yóò bá sọ wípé ẹni tó bá tara lé rẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n. Àwa ni the only name that God give the Yorubas. Pé tí Fúlàní bá gbọ́ wọ́n á máa gbọ̀n jìnnìjìnnìjìnnì. Òun náà ni ṣiṣẹ́ di ọmọdé yẹmọ Ìgbòho ṣá. Tó bá dárúkọ Ìgbòho lẹ́gbẹ̀ẹ́ wọn kó má fi Sunday sí kó kọ̀ sọ pé Ìgbòho tàbí kó dárúkọ Sunday lẹ́gbẹ̀ẹ́ wọn kó má fi Ìgbòho sí. Ìpayà máa bá wọn. Ẹ̀rù máa bà wọ́n. Mo ti sọ rí dáadáa ilé epo ni mo wà tí mo fẹ́ rí epo. Lọ́lọ́kadà yẹn dédé gbẹ́dẹ́gbẹ́rẹ́rẹ́rẹ́ lọ́dẹ̀ lọ páàkì síwájú. Ó ti àwọn ọ̀kadà tó kù ó ti sẹ́gbẹ̀lẹ̀ àwọn yẹn náà bá yarí mọ́ lọ́wọ́. Ilé ìta ń sọ yóò ti yọ ọ̀bẹ wọn burúkú yẹn. Nọ́ọ̀tò pé lára àwọn ọlọ́kadà tó wá lépo yẹn wá répo bíi 10 nínú wọn bí àwọn Fúlàní ó ti yọ ọ̀bẹ. Jìnnìjìnnì ti bá wọn tó kù. Mo bá bọ́dẹ̀ ẹni tó tẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ mi pé kò kàn mí ní ṣé ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí gún ọmọ Yorùbá mi bẹ̀rẹ̀ tó pé àwa répo. Mo bá jáde síta. Mo ní that ọ̀bẹ tó mú jáde that your knife. If you not shoot anybody today, you are in trouble. Mo bá mú fìlà jáde síta. Ore. Fìlà tí mo yọ jáde síta lélẹ́yìí pé you see. Ó kọ̀wé yìí ni ó ní na Sunday Igboho boy. Bó ṣe kó ọ̀kadà wọn pàdàdàdàdàdà tó sá lọ nìyẹn. That is the only name tó dẹrù bà wọ́n tó mọ̀ wípé níbi tí Sunday Igboho bá wà kẹ́kẹ́ gbẹ́dọ̀ parére má ti òrò wọn lẹ́nu. Níbi tí Sunday Igboho bá wà kẹ́kẹ́ gbẹ́dọ̀ parére tá bá gbọ́ orúkọ Sunday Igboho kẹ́kẹ́ gbẹ́dọ̀ parére má ti òrò wọn lẹ́nu pé kìnìún dé kìnìún yọ sẹ́nukó jìnnìjìnnì mẹ́ranko Igboho yọ sí Fúlàní wọ́n bẹ́lúgbó ṣùgbọ́n àwa fúnra wa la tà lọ́pọ̀ o. Àwa la sọ Sunday Igboho di arm robber. Àwa la sọ Sunday Igboho di thug. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá wa lẹ sọ Sunday Igboho di hooligans. Ṣùgbọ́n àwọn lọ́dọ̀ títí wọ́n pọ́n Gúmi bí ìgbà tẹ́nìyàn bá pọ́n Ọlọ́run lérí. Wọ́n bọ Gúmi bí ìgbà tẹ́nìyàn bá bọ òòṣà ni. Gúmi rìn pẹ̀lú mọ́tò pẹ̀lú ọlọ́pàá. Wòlíì bàbá Adébáyọ̀ pé lọ́jọ́ mẹ́ta pé Nigeria government to arrest Gúmi ẹgbẹ́ pé wọ́n arrest ẹ̀. Torí pé àwọn Fúlàní àwọn àgbààgbà Fúlàní yẹn wọ́n dáàbò bò ní. Irinṣẹ́ ni Gúmi jẹ́ fún wọn. Gúmi sọ fún wọn pé ẹ lè lé àwọn ìgbèyẹ tí a la o. Tẹ́ ẹ bá fógun o. Ẹ lè lé àwọn Boko Haram o. Tẹ́ ẹ bá ti ní pé kí Boko Haram máa lọ ogun lẹ̀ ẹ̀kọ́ lẹ́tà sí o. Ó ń sọ publicly ni tí gbogbo etí ń gbọ́ tí gbogbo àgbáyé ń gbọ́ ṣùgbọ́n àwọn àgbààgbà títí wa Sunday Igboho amrọ̀bà ni Sunday Igboho hooligans ni àìkàwé ló dà láàmú ẹni tí Ọlọ́run yàn láti ṣe wá lóore
a fi sọ̀kò síta. The Yorubas, wake up. We must leave Nigeria. We did not belong to Nigeria. Ìtàn rẹ̀ wá jẹ́ bí ìgbà tí ènìyàn bá rẹ̀ la ó tó gẹ́. Ẹ bá mi power tap lórí TikTok ẹ jọ̀ọ́. Ẹ bá mi power tap. Kẹ́tì ẹ̀ fẹ́mi náà ní gift. Kémi náà ti ẹ̀ ní experience yẹ. Ẹ bá mi power tap ẹ̀. Sugar Wed, ẹ bá mi power tap ẹ̀. Rẹ̀mí Alárápé, ẹ bá mi power tap ẹ̀. Ẹ jẹ́ ká jọ pariwo. Pé we did not want this type of country anymore. Pé àwọn bàbá ńlá bàbá wa yìí ṣe Nàìjíríà. Bóyá àwọn bàbá ńlá bàbá wa fi inú wénú wọ́n jẹ́wọ́ ni. Tó bá jẹ́ pé lóòótọ́ àwọn bàbá ńlá wa wọ́n fi inú wénú wọ́n jẹ́wọ́. Ẹ jẹ́ ká correct mistake táwọn bàbá yẹn ṣe. We are not a Nigeria. Àkókò rẹ̀ láti pín Nàìjíríà o. Ẹ jẹ́ á pín, ẹ jẹ́ á máa lọ. Kí ìran Yorùbá tiẹ̀ ní ìtura. Káwa náà tiẹ̀ ní experience ń tọ́pẹ̀ ní ìgbàyé gbádùn. Ohun tá a ní ó tó wàá jẹ títí ayé máa fi jẹ ayé. Tẹ́ bá ti ráwọ̀ tó sọ pé tí Yorùbá bá dá dúró ebi máa pa wọ́n, ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni wọ́n. Wọ́n ń ṣọmọ Yorùbá gidi. Bójọba ìlú ló sọ pé tí Yorùbá bá dá dúró ebi máa pa wá, ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni. Wọ́n mọ̀ pé bí ò lè pa wá. Problem wọn ni wọ́n ti mọ̀ pé Awólọ́wọ̀ ti la ọmọ Yorùbá lójú. Ohun tá a ti ṣe rí ni. Kí lẹ́yìn lè rí tọ́ka sí inú Nàìjíríà? Kí ló lọ dédé nínú Nàìjíríà? Kí ni èrè ìdí tí èmi àtẹ̀yìn fi lè takú kájọ ìyáde takú? Ṣé orílẹ̀-èdè tó mọ́ kàwé tí ò ríṣẹ́ ṣe yìí tí ò sí hope bó máa ríṣẹ́ ṣe? Bó bá kàwé tó sáfù tẹ́ kó tún padà kó lọ kọ́ wẹ́dà, kó lọ kọ́ hairdressing, kó lọ kọ́ tailor. Ṣé orílẹ̀-èdè tó sọ àwọn ọ̀dọ́ tí Yorùbá wípé ọ̀dọ́ ìlú lágbára ìlú tó sọ àwọn ọ̀dọ́ wa di alárìnkiri? Majority àwọn ọ̀dọ́ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì Nàìjíríà ló yà wọ́n wéré. Majority àwọn ọ̀dọ́ tó ń bẹ lẹ́bàá títì Nàìjíríà ló deny wọn ní ògo wọn. Kí ló wọn àmúyangàn? Kí ló wọn àmútọ́ka sí tí èmi àti ẹ lè sọ wípé àbí lè takò ti Nàìjíríà? Ọ́fíìsì àti mo interview lánàá ó sọ̀rọ̀ débì kan ó ní tá bá fẹ́ wọṣẹ́ ológun wọ́n lè máa fi dìgírì gba àwọn yẹn wọlé. Ó ní ṣùgbọ́n tó bá dé Yorùbá ni wọ́n á takú lérí àwọn ògbà dìgírì. Ó ní ìgbà míì wọ́n lè fún state kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ní márùn-ún àwọn yá dẹ̀ máa gba ogóje àádóje, that is 180 ṣé mo gbà àti 120 àádọ́fà. Adẹ̀ ń sọ wípé we are the same thing. Ó sọ̀rọ̀ débì kan ó ní nínú òfin wọn any officer tó bá ti ká tó jalè wọ́n máa lè kúrò níṣẹ́ ni wọ́n á dismiss ẹ̀. Ó ní ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọ Fúlàní ni ó jalè gbé ó nìyẹn o. Mo dẹ̀ sọ níjẹta nínú àwọn báràkì kan kì í ṣe òkè ọya gan ní ilẹ̀ Yorùbá ń bíbà yìí. Tó bá wọnú báràkì yẹn as a officer tẹ́bẹ́jọ́ lọ gbẹ́dọ̀ sọ Yorùbá ṣùgbọ́n the òfin Nigeria permit them to speak Fulanis. We are not Nigeria. Ẹ já disassociate ara wa nínú Nigeria. Ibi tá ti lè rí ògo wa lò nìyẹn. Ibi tí ìfọ̀kànbalẹ̀ tó fi lè wọlé tọ̀ ọmọ Yorùbá nìyẹn. Ogun ìpayín kéke yìí níbi tó ti lè dópin nìyẹn. Ẹ gbọ́ audio yẹn. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi power tap lórí TikTok. Ẹ máa bá mi power tap lórí TikTok. Ẹ ní dání kẹjáyé. Ẹ̀yin Facebook ẹ máa bá mi pé. Ẹ jẹ́ kó káàkiri. Ẹ jẹ́ kó káàkiri. Ẹ jẹ́ kí ìyìn rere káàkiri. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé ọ̀nà àbáyọ kan láti lè rí ògolo káwọn náà ti gbé ayé ìrọ̀rùn. Òun náà ní ká ṣe kí ni? Kápín kóníkálùkù ló máa jórúkọ bàbá ẹ̀. Kì í ṣe pé kọ́mọ Yorùbá ó di president oríire pakọ́. Kò fún wa ní ìfọ̀kànbalẹ̀. Kò mú ìtura wá sínú ayé Yorùbá. Ọ̀nà àbáyọ kan tó lè mú ìtura wọnú ayé Yorùbá ni pé kóníkálùkù kò dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Má gbàgbé ìtẹ́jọ́ di mímọ̀ tẹ́lẹ̀ fún wa pé we are a nation. Mo tún kàwé kan lánàá. In 15th century Yorùbá ti ń dábẹ́ ẹdún ti ń rọ̀ bí òwe. Kí ló dé ta fi wá di Akúrẹ̀tẹ̀? Tá à ń jìyà gẹ́gẹ́ bí ẹni tí ò ní ronú. Tá à ń jìyà gẹ́gẹ́ bí ọmọ tí ò ní bàbá. Tí àwọn tí ò tó nǹkan wá sọ wá dìgbẹ̀wù dání. Láyé ìgbà kan mo ní ẹ̀gbọ́n kan nígbà tó jáde iléèwé tó jáde tó fún ní scholarship wọ́n ní kó máa bọ̀ ní Germany oníkìlò fẹ́ lọ ṣe ní Germany. Ó ní kí ní bẹ ní Germany tí ò sí ń bí báyìí. Ìgbà tó dẹ̀ máa ṣe kí nílò tó kọ application ilé iṣẹ́ 5 náà pé
lẹ́gbọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe tó kíní tó kéjì bọ̀m̀bọ̀ líkìtì ẹ̀wà ló jẹ́ sùn láàlámù lóló ẹ̀wà lẹ́gbọ́n fi píkì iṣẹ́ nígbà tí Yorùbá ṣe ń jẹ́ Yorùbá Peter Dero you are welcome bàbá mi ẹ fún wa lẹ́bùn ẹ bá mi power tap lórí TikTok nígbà tí Yorùbá ṣe ń jẹ́ Yorùbá lẹ́ni ọmọ 20 lè dì ẹ jẹ́ kí iléeṣẹ́ kan kó application síta pé wọ́n nídìí àwọn iṣẹ́ mo lọ sí Èkìtì state nígbà tí wọ́n fẹ́ gbà yàn wọ́n fẹ́ gbà èèyàn ṣé èèyàn 1000 náà fẹ́ gbà àwọn tó wá síbẹ̀ wọ́n lé ní 5000 lórí iṣẹ́ tí ò tó nǹkan kò sí hope pé ọmọ kàwé tó ríṣẹ́ ṣe kò sí hope pé ẹni tó jáde gan máa padà wọlé láyọ̀ àti àlàáfíà and we call it a country we can do more than this please mo bẹ̀bẹ̀ ní o mo bẹ̀ yín mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹyọ ọmọ Yorùbá ẹjẹ́ àpín o ẹjẹ́ àpín let us say no to this country say no to this country the country called Nigeria say no to it. Say no to this country called Nigeria. Ẹjẹ́ àpín ìkáwọ́ lásọ̀ tẹ́nitẹ́ni. We are not a Nigeria. We are not a Nigeria o. Ohun tó yẹni ló yẹni o. Ẹ̀yin ọmọ Yorùbá. Ohun tó yẹni ló yẹni. Ẹ bá mi pín. Ẹ bá mi power tap mi. Tẹ́ bá ti rí mi lórí social media mi ò ṣe torí pé kí n lè rówó social media gbà. Ọlọ́run ò jẹ́. Àní mò ń fẹ́ ìsinmi. Bí ìjẹta ni mo sọ fún yín. Àwọn ọmọ kéékèèké ló wá jalè ládùúgbò bí tí mo wà yìí. Kéékèèké pẹ̀lú àdá wọn àti graduate lórí ìbọn wọ́n dẹ̀ kẹ́rù lọ. We are in trouble. A country that cannot provide a security for their own citizens is not what to call a country. A country that cover the crime, that know those people that killing people, tó tún lọ ń gbowó fún wọn, is not what to be called a country. Mèyétí àlábò ilẹ̀ Yorùbá, màálù lójú títí gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ béèrè ẹ̀yin tẹ́jọ́ mi lókè. Ẹ béèrè most especially in Ekiti here in Osun state. Ẹ béèrè ṣàṣà ìlú lẹ máa dé tẹ ẹni ẹ bá màálù. Adé ìlú mi population màálù tó wà ńbẹ̀ ó ju population ọmọ ìlú. Wọ́n á tún ṣe àárín títì náà tí wọ́n máa da màálù pẹ̀lú sùúrù àti fọkànbalẹ̀. Wọ́n fi màálù gba mọ́tò lọ́wọ́ èèyàn nílẹ̀ Yorùbá. Ni mo fi sọ fáwọn ọba yẹn gbogbo méjì tẹ lọ ṣe lọ́dọ̀ gómìnà yẹn òfó ní òfó ẹ̀yin ọjà ìyá mi Cecilia you are welcome yóò dára fún gbogbo yín mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ìgbà yẹn lẹ máa wá wò ó bóyá lóòótọ́ àti lódodo ó yẹ kí Yorùbá ó lọ tàbí ká dúró ká máa forí tì bí Oníṣègùn Adéwálé pé ká ṣá máa forí tì ká sì tún máa ní tẹ́ lọ́rùn bó pẹ́ ó bóyá a ó rèrè jẹ àwọn bàbá wa forí tì nínú àforítì yẹn títí lórí wọn pa sí lọ́pọ̀lọpọ̀ wọn kú sí àwọn bàbá wa pariwo restructuring more than 60 years restructuring wọn àrí restructuring ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú àwọn bàbá wa pariwo true federalism àwọn tó kí ọmọ pé bá sọ pé true federalism àwọn ìyà tá à ń jẹ àwọn ló máa jẹ the reviews true federalism kọ́ ẹ máa wí bẹ́ẹ̀ kiri ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò dẹ̀rọ wípé tó bá jẹ́ pé north yẹ kó jẹ́ ọmọ Yorùbá ló wà ńbẹ̀ kó jẹ́ Hausa ló wà ńbẹ̀ báyìí kò ní sí nǹkan pè ní Nàìjíríà mọ́ tipẹ́tipẹ́ wake up ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ wake up ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wake up all the political leaders in Yorùbá wake up àwọn tó ń pa yín ò tí ì kúrò lẹ́yìn yín enemy wa ò tí ì fi wálẹ̀ until we divide this country kó ní kálukú kó jorúkọ bàbá ẹ̀ that is solution tẹ́nìyàn kan bá sọ fún yín pé ẹ lọ wo àwọn tó ti sọ grammar àwọn tó gbọ́ grammar tẹ́ máa lọ sórí tẹlifíṣàn tẹ́ máa analyze how to govern the country how to do this èwo ló so èso rere kò lè so èso rere torí we did not have the same vision Yorùbá get out stand up and say no to Nigeria no to Nigeria no to Nigeria. ẹ bá mi fetí dẹ́balẹ̀ dáadáa o mi ń bọ̀ mi ò tí ì dé o no ok ẹ ṣáà bá mi fetí balẹ̀ dáadáa bí o play dáadáa máa tútù play. ẹ ká sàn àwọn bọ́dà mi kí lè rí sí ọ̀rọ̀
orílẹ̀-èdè tá à ń pè Nàìjíríà yìí most especially àwọn ajínigbé lẹ́kìtì níbí báyìí. ẹ wò ṣe lọ́rọ̀ ajínigbé ní Èkìtì níbí báyìí ó ní pé ó ní ọwọ́ kan àwọn Haúsá Fúlàní nínú because tí wọ́n bá ti ń hùwàkiwà yẹn àwọn tó jẹ́ ẹ̀yà wọn nínú àwọn agbófinró tó bá fẹ́ mú wọn wọ́n máa ń dọwọ́ bò wọn ni. a gbọ́ pé lára àwọn agbófinró náà lẹ́yìn náà kí lè experience yìí pẹ̀lú wọn. Experience wa ni pé ìgbà tí iṣẹ́ bá jọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà tó kù tẹ́ bá ti mú wọn tó bá ti rí i pé Haúsá Fúlàní ni wọn ò ní gbà kẹ́ mú wọn fún àwọn tó jẹ́ àwọn nínú sójà àti ọ̀dà agbófinró tó kù wọ́n máa dọwọ́ bò wọn ni. wọ́n máa dọwọ́ bò wọn. àkókò mú kan ní ọ̀nà Ìkẹrẹ́ sí Ìbàrà Odò lẹ́nu àná àbí. bẹ́ẹ̀ ni wọ́n mú wọn dẹ̀ bá AK-47 lọ́wọ́ àtògùn abẹnú gọ̀ǹgọ̀ lára àwọn ajínigbé ni. má dẹ̀ dọwọ́ bò yẹn. ǹjẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá nínú agbófinró pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Haúsá lọ́wọ́ àti Fúlàní ṣé bákan náà ṣe ń tìrìtì. Bákan náà kọ́ tẹ́ bá fẹ́ gbaṣẹ́ agbófinró tẹ́ bá wá láti ilẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ fi dìgírì wọlé wọ́n lè ní slot ìlú tẹ́tí wá kò ju 4 lọ á dẹ̀ mú àwọn tó fi mú ní first degree ní sáìdì bíi èmi ní Bauchi Taraba Kano wọ́n lè mú bíi 120 ṣiṣẹ́ pẹ̀lú first degree àwọn tó wá ń lẹ̀ Yorùbá wọ́n lè máa tó wá níbi Ọ̀ṣun Ògùn Ọ̀yọ́ Èkìtì wọ́n lè mọ́ fún first degree wọn ju èèyàn 5 àbí 10 lọ àwọn tó bá wá lókè Ọ̀yà wọ́n fún state míì ní 100 èèyàn 140 èèyàn pẹ̀lú first degree. ṣé a lè sọ wípé àtàwọn àtẹ̀yìn àti Yorùbá àtàwọn tó kẹlẹ́ tẹ́jọ́ ń wá iṣẹ́ tẹ́jọ́ ń ṣiṣẹ́ ológun yẹn ṣé a lè sọ wípé lóòótọ́ ọmọ Nàìjíríà kan ní wọ́n jọ ń tètè bákan ṣé ìkànnì wa. àwọn tírètì wa bákan nǹkan tí Yorùbá àti Ìgbò bá ṣe tó máa fi gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ipá Haúsá ló ṣe kò sí nǹkan kan tó máa ṣe fún un. kí lẹ́rù pé solution náà ni kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró kóníkálukú máa jórúkọ bàbẹ́. ẹ ṣé gan, God bless you sir. Ọlọ́run tó dá ayé àti ọ̀run rí mi bí tí mo ti ń rìn káàkiri lánàá ni mo ti pàdé máa yẹn mo rí i pé ó wọṣọ ó wà ní uniform ó wá pé ìkẹ́ báyìí kí lẹ̀ ń wò tí gbogbo ẹ̀dẹ́ fi di ó wá ní ẹ̀gbọ́n ṣé Yorùbá ni kí lẹ̀ ń gbọ́ tí mo sọ lẹ́nu yìí ló bá mú mi wọ mú bìkan pé ohun tí ò yé àwọn aráàlú ó pọ̀ àwọn tí ẹjọ́ ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ agbófinró ó ní àtọmọ ọmọ Yorùbá tó wà lọ́lọ́pàá ọmọ Yorùbá tó wà ní army tó wà ní civil defence tó wà ní drug NDLA ó ní tójú wọn rí kò ṣe délé sọ ni ó ló di so inú ẹ̀kú bọ́dẹ bá jìṣẹ́ jìyà tó pẹran lóko tó bá ro wàhálà tó ro ìyà kò ní tó bá pẹran kò ní fẹ́ anybody jẹ. ó ní tí wọ́n bá fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́ ó ní kí n má rìkọ́dù bẹ̀rẹ̀ kí ìjọ tó di Ọlọ́run torí mo sọ pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ni mo má rìkọ́dù ẹ̀ máa jẹ́ kọ́ ọmọ Yorùbá gbọ́. ó lé ọ̀hún tìta bá rí pure Yorùbá Adamande kí Fúlàní ó ní wọn hàn jẹ́ kán tó bá lọ sí ó ní John Fox tó máa ń gbé kiri ẹ ní ọ̀nà Ìlọrin ó ní wọ́n pàdé àwọn 5 kan lójú títì àwọn ajínigbé gidi ni tán da màálù yẹn sọ́nà ó ní wọn ò mọ̀ inú bọ́ọ̀sì náà wà ó ní wọn ò mọ̀ pọ́fíìsà ni wọ́n kọ̀ wọ́n bá gbàtà jáde títẹ̀ báyìí tó kúrẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ó ní wọ́n sọ̀rọ̀ ẹ̀dá wọn mú 6 nu wọn with AK-47 lọ́wọ́ ẹni tó lead wọn second command wọ́n ṣe Yorùbá mà ó lead wọn wọgbó ó ní wọ́n kó ìbọn wọn AK-47 ó ní magazine new magazine ní ilẹ̀ Yorùbá ni ó ní gbàtà dé ọ́fíìsì àwọn yóò sọ wọn sọ English mọ́ wọn bẹ̀rẹ̀ sí da Fúlàní bolẹ̀ ó ní sà mi ò lè parọ́ fún yín ó ní ibi tó wẹ́ndì sí nìyẹn òun ò rí wọn mọ́ ọjọ́ kejì nígbà táwọn máa débi iṣẹ́ lọ́jọ́ kejì wọn padà bá wọn nínú sẹ́ẹ̀lì wọn ti rìlíìsì wọn ti lọ mo nígbà tó rìlíìsì wọn AK-47 wọn kọ́ oní bàbá Èkìtì àfa àjóná ẹ̀ ń béèrè erùgbọ̀n oníbẹ̀rẹ̀ ṣe ní ilẹ̀ Yorùbá nìyẹn tọ́ba ní anitaz ó ní inú wọn ò dùn inú àwọn Fúlàní yẹn òun dùn tó wà ní uniform kẹ́ máa fáyà àwọn ọmọ wọn ó ní inú wọn ò dùn they will use everything they have to defend them ṣùgbọ́n inú wọn á máa dùn inú ọ̀gá wọn á máa dùn nígbà tó bá pa ọmọ Yorùbá àwọn àgbààgbà títí wá dẹ̀ ń wòran àwọn gómìnà wa ló ń pè wọ́n kí wọ́n secure ilẹ̀ Yorùbá tó jẹ́ pé fámìlì wọn ló ń bẹ nínú igbó wa tí ń dún mọ̀húrú mọ́ wa tó jẹ́ fámìlì wọn ló yẹ kànáà jẹ́gbọ́n tí ń pa kúkúrú tí ń pa gígùn tí ń pokòrò tí ń pobìnrin nílẹ̀ Yorùbá. Why are we deceiving ourselves? kí ló dé tá à ń fi ológbò sọ ẹ̀ràn kí ló dé tí Yorùbá lọ́kọ́lé tí ń fọwọ́ kómi ẹgbẹ́ abira wa léèrè ẹgbọ́n tó mo kò ní yẹ sọ dáadáa ẹgbọ́ mo gba nọ́mbà ìdánwò ó ní gbogbo security ó ní òfegè ni ó ní yẹn táwọn nígbà tó bá ṣiṣẹ́ tó ọ̀gá ìbá tó ó ní tó bá pàdé wọn lọ́nà wọ́n fún wọn ní respect tí wọ́n ní torí pé ọ̀gá on top ni wọ́n ṣé ọmọ Yorùbá lè ṣerú ẹ̀ ní Kaduna ṣé ọmọ Yorùbá lè ṣerú ẹ̀ ní Sokoto
ṣé ọmọ Yorùbá lè ṣerú ẹ̀ ní Adamawa ẹ jẹ́ àjọ bìnrin wa léèrè ẹgbọ́n náà nínú tá à ń gbọ́ yìí ṣé kìí sáwọn lórí Nàìjíríà ẹgbẹ́ yẹ dìgírì tó náà máa fi wọlé alábàjọ tí majority of them kò lè sọ Yorùbá kò lè sọ English dáadáa bí ti tèmi adé akaṣọ sọnù it became a boss àwọn títí wa nígbà tó bá fún state kan ní 5 slot tọ́dọ̀ wọn náà ti gba bí 120 180 200 and ẹ̀yẹ̀dẹ̀ ṣe pé ní wọ́n Nàìjíríà máa bí kò ní bàjẹ́ fún ẹ ò ní ṣiṣẹ́ ṣe ẹjẹ́ máa pariwo we must leave Nigeria iṣẹ́ lé wa we did not belong to this country ẹ̀gbọ́n tí ọmọkùnrin yẹn sọ ó wà nínú iṣẹ́ mi ò ní nọ́mbà mi ò ní dárúkọ ẹ̀ ó ní bàbá we are in trouble they have dominated everywhere o kì í ṣọmọ Èkìtì o mo ní kí la fẹ́ jẹ́ Èkìtì ó ní bàbá ọ̀rọ̀ Èkìtì nìkan náà ń sọ wọ́n ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ó ní gbogbo inú gbówó ẹ̀ náà wà ó ní ẹ̀fúnra sí ibi tẹ́ bá ti bá joint àwọn army wọ́n máa operate ń bẹ̀ mo ní kí ló bá olóòtú yẹ kó yé yín ìyẹn ni pé ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ara ẹ̀ gan ewu àwọn ọmọ Yorùbá ń fi olè armed robber àfi ń ṣọ́ra wa we need the new Yorùbá man allow the Yorùbá to secure our land kò ní báyìí nígbà ayé àwọn bàbá wa and we don't want Nigeria anymore ẹja pín a lè dá dúró ebi ò lè pa ok nígbà tá a wà nínú Nàìjíríà náà ààrẹ oúnjẹ jẹ ẹ má fi yẹ dẹ́rù bà wá mọ́ nígbà tá a wà nínú Nàìjíríà eku òkè bí eku nígbà tá a wà nínú Nàìjíríà ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn gẹ fọhùn bí ọmọ ènìyàn so ẹ má dẹ́rù bà wá mọ́ àná àwọn afọfàdà wọn ti ṣe orísun wa ti sun adùn ó ti sun oyin fún wa rí free education free health cocoa house first television gbogbo ẹ̀ pátá ní Nàìjíríà ti pa ẹ wake up mo ní sir mo ní but now àwọn ọ̀rọ̀ tá a sọ behind camera ni ẹ o mo ní but now ọmọ Yorùbá ní IG oníbàbá Èkìtì ẹ máa tara yín ọmọ Yorùbá ní custom controller onítorí ẹ̀ náà fi sí bọ́dà Yorùbá tó ti náà ti pa mo ní kílómìn ó ní bọ́dà wọn wà ní ṣíṣí ní north tilẹ̀ Yorùbá wà ní títì pa under the government of Bola Ahmed Tinubu under the government of Yorùbá custom leader ó ní àwọn ló ní they dominate everything ibi tí mo ń lọ rè where is true federalism Nigeria say they operate in federal system of government ní ìgbé ìbò tó mo bá ṣe lórí ẹ̀kọ́dọ̀ ẹ̀ bá ń fòye gbé where is true federalism ẹni tí ò kàwé tí ò mọ true federalism àwọn kan tẹ̀ sọ pé bàbá wa Ìgbòho ọ̀hún ò lè dárúkọ ara ẹ̀kọ́ mu níbẹ̀ ni but gbogbo ohun tó sọ lánàá ó ń ṣe lé ní pé ṣé ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá mọ́lẹ̀ ṣé wọ́n ti ń tẹ̀ wá mọ́lẹ̀ wọ́n ti wọnú nú strong room wa ẹ mọ̀ pé ọba that title nílẹ̀ Yorùbá strong room ni wọ́n sì máa pa sí tá a bá tètè gbégbèsè ẹ̀yin ọba ládéládé àwọn sọ fún yín ẹ kóra yín jọ wọ́n sì máa pa sí àwọn tó ń lé wa ò tí ì padà lẹ́yìn wa until we say we don't want Nigeria anymore that is solution that is solution ìgbà tó máa dé yẹn mọ́ ń sọ irú àwọn ẹgbẹ́ òfẹ́ believe pé ọ̀rọ̀ wo lọmọkùnrin yìí sọ yìí ohun gbogbo tó dẹ̀ ń sọ pátápátápátá ó dẹ̀ wá tí ìmúṣẹ ẹni bá tara alé ẹ̀ lọ́pọ̀ yóò bá wípé kò ní rírà lọ́wọ́n the gummies ó ń rìn ó yan falala káàkiri agbódegbà àwọn mèye tí a là agbódegbà Boko Haram ó ń rìn ó yan falala káàkiri the Nigeria government give him a security Ìgbòho tó ní ẹ má pa ìran mi mọ́ ẹ jẹ́ kí ìran mi ó gbáyé ọmọ Adéyẹmọ tó ní òwe Yorùbá kan sọ wípé àìgbélé ẹni fọrùn yín ẹ sọ di armed robber àbí bẹ́ẹ̀ kọ́ ẹni kó mórí wá kó mọ́rùn wá gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ìdákẹ́ ẹ̀dẹ̀ ń wòran wọ́n ti ní a máa bu yín àwa ò ní bu yín ṣùgbọ́n ẹnikẹ́ni nínú yín tó bá ti lòdì sí ní tán pè ní ìrọ̀rùn nínú ayé Yorùbá á jáde nílé kò ní wọlé àpèrè yẹn máa gbóná mọ́ torí ara ń ní ìran Yorùbá and you know. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.